1991 ní Sheikh Adam ti kọ déètì tí ó kú kalẹ̀. Bàbá mọjọ́ tí ó kú wọ́n dẹ̀ kọ déètì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àwọn méjì wà láyé nísìn tábà ti wà off camera àmọ́ sọ fún yín àwọn méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. Mo dẹ̀ lọ bí ìyá Jọ́sí Abdullahi sẹ́wọ̀n pé mi fẹ́ràn fìtínà ṣé ní gbogbo ìgbà tí wọ́n Amẹ́ríkà ṣe mọ́ láìkì kí nǹkan ṣẹlẹ̀ yóò sì sojú mi máa èmi ọmọ pé ṣe journalism ni mò ń ṣe sẹ́wọ̀n pé mi ọmọ kíkà tí ń jẹ́ journalism báyìí mi ọmọ kíkà tí ń jẹ́ news àmọ́ mo fẹ́ràn kí yẹn dẹ̀ ní òdodo lọ́wọ́. Mo lọ bí ìyàwó Sheikh Adam wọ́n sì wà láyé lónìí ìyá tó bí Jọ́sí Abdullahi mo ní pé nígbà tí a gbọ́ pé bàbá kú àló dàbí àlàyé àwọn tí wọ́n sọ blue wa lọ Amẹ́ríkà sí ni ilé kí wọ́n àjọ náà lọ́hùn labá dé sáìdì Agége yẹn láwọn máa sọ pé Sheikh Adam ti kú sí London rárí láyé Gàmọ́wí fa aṣọ tọ́wọ́ ọ fa àyàmọ́ra rẹ̀ lọ́rùn ni bí ìgbà tí pé ẹṣẹ́ àbálà ni. Ṣé wọ́n nígbà tí a ṣe òkú bàbá tó ti wẹ́ lọlẹ̀ mọ́ wá lọ sùúrù lè mọ́ wá lọ bá ya Jọ́sí Abdullahi mọ́ wá ní pé kí ni àpẹẹrẹ tí wọ́n rí pé bàbá pé wọ́n lọ London ẹ̀wọ̀n ò ní dé mọ́ wọ́n ní bàbá ti mọ̀ pé àwọn ò ní dé mọ́ àwọn náà wà láyé lọ bí wọ́n ni ó sọ kẹ́ tí ò rí bẹ́ẹ̀. Alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atrakati ga fannabi wa Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal atura li jitana kuma ban nabi wa Muhammad kuma ban wala ali kusma ban sahaba re ayo ma yawani Islam lórí sunnah nabi wa Muhammad akira wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am gẹ́gẹ́ bá ti máa sọ ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa àwọn ọ̀rọ̀ lórí tá ń sọ pẹ̀lú ẹ̀rí àti ìmọ̀ tá fi ń ṣàlàyé ìntàlọ́bẹ̀ẹ́dà tó fẹ́lẹ́sìn fún wa àti àwọn ìrújú tí àwọn kọ̀ọ̀kan fẹ́ máa kó wọ mẹ́sàn lọ́bẹ̀ẹ́dà ẹmẹ́ṣọ́ máa bá àtànkà ẹ bá mi ṣí ọ̀rọ̀ yìí dáadáa barakallahu fikum ṣí ẹ̀rẹ̀ nítorí ká fàní ẹ̀rí bàkárí ni ó subhanallah 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 tó ìwà lọ́bẹ̀ẹ́dà dákun ṣàmójúkò fún wa ṣàmójúkò fún wa àkọ́kọ́ náà ni pé adà lọ́bẹ̀ẹ́dà kó jọ kó dákun ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí kó jẹ́ kí àfáà tí wọ́n sọ̀rọ̀ tí gbogbo wa gbọ́ yìí oye so àfáà tí wọ́n sọ̀rọ̀ tí gbogbo wa gbọ́ yìí lọ́dọ̀ Jaqmal ká lọ́bẹ̀ẹ́dà jẹ́ kí wọ́n lè rí pé àlàyé tá fẹ́ ṣe yìí a fẹ́ ṣe nítorí pé so kó lè bá jẹ́ sábàbí dáadáa fún wa ni so oye báyìí kò sẹ́nikẹ́ni tó lè sọ pé ọjọ́ tóun ó kú pàtó rẹ̀ wallahi kò sí so intẹ́ fi ti sọ́dọ̀ Sheikh Adam yìí tó bá já sí wípé nǹkan yẹn bá ṣẹlẹ̀ lóòótọ́ nǹkan tó lágbára púpọ̀ ni so kódà nǹkan yẹn yóò tún já rẹ́spẹ́kìtì táwọn kan ní fún Sheikh Adam láwọn ẹni tí wọ́n gbọ́ sí àwọn lọ́bẹ̀ẹ́dà yóò tún já rẹ́spẹ́kìtì tí wọ́n ní fún Sheikh Adam yóò tún já kókẹ́ lọ́bẹ̀ẹ́dà mẹ́ṣà kẹwọn so nítorí intẹ́ fi ti sọ́dọ̀ wọn yìí tá bá gbé wọ abẹ́ ṣẹ̀ríà lọ́bẹ̀ẹ́dà in tó lágbára púpọ̀ ni kẹ́ ẹ sọ wípé Sheikh Adam kọ déètì tí wọ́n kú kalẹ̀ tí Sheikh Adam bá mọ ọjọ́ táwọn kú ó yẹ kí wọ́n mọ ọ̀nà tí wọ́n lè fi escape kàn simple theory theory tó simple ni àmọ́ wallahi wọn mọ ọjọ́ tí wọ́n kú ọjọ́ tí Sheikh Adam kú wọn mọ̀ pé ọjọ́ yẹn gangan làwọn lọ́bẹ̀ẹ́dà ó gbẹ̀mí àwọn wọn mọ̀ síwájú gbà yẹn oye so ní títorí pé kò sẹ́ni kankan tó lè mọ ọjọ́ tó wọn ó kú kẹ́yìn kódà ààyè tí ó kú sí gan ẹnì kankan ò mọ̀ ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ lọ́bẹ̀ẹ́dà ló wà lọ́bẹ̀ẹ́dà sọ fún wa Qur'an al-Karim Qur'an tí a fa sọ pé àwọn tún náà ni oye Allah bẹ̀rẹ̀ sọ pé wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọ̀dọ̀ Allah bẹ̀rẹ̀ ní ìmọ̀ àwọn mafatihul ghaib àwọn gbáǹkọ́ bí ìmọ̀ kọ̀kọ̀ so tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ìmọ̀ kọ̀kọ̀ àwọn mafatihul ghaib yìí ọ̀gá ni wọ́n níbi ìmọ̀ kọ̀kọ̀ àwọn pẹ́ńpẹ́ ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ la ya'lamuha illa hu ẹni kankan wọn àyàfi Allahu azza wa jalla wa ya'lamu ma fil barri wal bahr al-aya so ibi tí mo kàn fẹ́ lò mú wáyé. Na'am barakallahu fikum lórí fundraising tá ń béèrè fún gẹ́gẹ́ bá ti ṣe lálàyé kí Allah bẹ́ẹ̀ dá máṣá san gbogbo àwọn ẹni tí wọ́n bá wá dá sí Allah bẹ́ẹ̀ dá máṣá san wọ́n lẹ́san lórí ìgbà ní outstanding balance tá fẹ́ san fún àwọn ẹni tí agreement ilẹ̀ yìí ń bẹ láàrin wa àti wọn so iye tó sì kún wájú wa báyìí almost be 7.4 million naira nínú rẹ̀ àti rí 700,000 naira ní ètò túmọ̀ sí pé ó kù 6,700,000 naira níwájú wa àròyìn tí Allah bẹ́ẹ̀ dá máa ṣe gbọ̀nà ìfún nínú arziki kẹ́ máṣá bá wa dá sí kí Allah bẹ́ẹ̀ dá máṣá san wá ní ẹ̀san lórí kí Allah bẹ́ẹ̀ dá máṣá ṣàlékún arziki fún yín àti fún àwa náà. Account was 0045790267 Unity Bank Sheikh Ahmed Yusuf. Now, Abdullah ibn Umar radiyallahu anhu aw anhuma kalla bida masha Allah samij. Ó sọ pé mafatihul ghaib khams. Ipe àwọn pẹ́ńpẹ́ ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ àwọn ọ̀gá nínú àwọn ìmọ̀ kọ̀kọ̀. Tó sì pé ẹnì kankan ò lè mọ̀ wọ́n márùn ni wọ́n. Ó yé báyìí. Ó wá ka aya tí ń bẹ nínú suratul Luqman ipe inna Allaha indahu ilmus sa'a. Rọ́jọ́ lọ́bẹ̀ẹ́dà òun ló ní ìmọ̀ nípa ìgbà tá yóò parẹ́ lọ́dọ̀ àti ọdún mìíràn kẹ́mọ̀ òun ló ní ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ oye wa yunazzilul ghayth òun ní sì ń sọ òjò kalẹ̀ oye
so wa ya'lamu ma fil arham òun ló sì ní mọ̀ pàǹtí bẹ́ẹ̀ nínú àpò bímọ ìyá oye wa ma tadri nafsun madha taksibu gada ẹ̀mí kankan ò mọ̀ kí ni tí ó ṣe lọ́jọ́ ọ̀la wa ma tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀mí kankan ò sì mọ̀ kí ni ìlú tí ó kù sí tẹ́mi kan ò bá mọ̀ ìlú tó wọn kù sí famin babi hawla oye kò lè mọ̀ ìgbà tó wọn kù gangan pàtó wallahi alazim so eléyìí tẹ́ fi ń ròyìn Sheikh Adamu yìí ó pọ̀ jù ayna yadhhabu bina al-itra wa ayna yadhhabu bina al-ghulu ibo ni ìmọ̀ àyìnbóró wallahi àyìnbóró lélẹ́yìí so afẹ́gbòdodo nǹkan báyìí kì í ṣe nǹkan tó yá sí pé ó mọ̀ gbọ́dọ̀ gbẹ́nu dákẹ́lé lórí so àyìnyìn gẹ́lẹ́ lẹ́yìí so àyìnyìn gẹ́lẹ́ lẹ́yìí wallahi alazim tanattu'un lẹ́yìí kálọ̀ bẹ̀ẹ́dà kó mọ́ṣáà jẹ́ kẹ́ rí pé nǹkan tá à ń sọ fún yìí kì í ṣe pé bóyá fẹ́ fi jáyín wálẹ̀ kẹ́ni bá mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ fi tì sọ́dọ̀ Sheikh Adamu ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni ẹnì kankan ò lè mọ ìgbà tí ó kù ẹnì kankan ò mọ ibi tí ó kù sí. Abu Azza sahabi annabi ni radiyallahu anhu hadithu yin bẹnu Tirmidhi àtàwọn tíra hadithu náà yóò lè gbà ní kí n máa yọ wọ́n jáde káàkiri àmọ́ bẹnu Tirmidhi. Abu Azza ó sọ pé annabi sallallahu sọ pé idha arada Allahu qabda ruhi abdin bi ardin talla bẹ́ẹ̀dà bá fẹ́ gba ẹ̀mí ẹrú rẹ̀ kan nílùú kan oye ja'ala lahu fiha aw biha haja Allah bẹ́ẹ̀dà yóò fi bùkátà kan tó yá sí pé so bùkátà kan tó yá sí pé kò ní búdù kankan àfi kó yá sí pé kó wá bùkátà yẹn débẹ̀ Allah bẹ́ẹ̀dà ó fi síbẹ̀ fún so ẹ sọ pé Sheikh Adamu wọ́n gbé wọn lọ sí London láti lọ gbàtọ́jú naam so Allah bẹ́ẹ̀dà ti kọ́ pé ibi tí wọ́n parí sí náà nìyẹn rahimahullah so àwọn kan náà wọ́n lè má mọ̀ pé ibi táwọn parí wọ́n ti mọ̀ pé ibi táwọn parí sí náà nìyẹn nítorí pé kí ni ìtọ́jú ni wọ́n wá lọ lórí tí ń ṣe wọ́n lásìkò náà so Allah bẹ́ẹ̀dà wá kọ́ pé ibi tí òun ṣe ibi tó òun gbẹ̀mí wọn sí nìyẹn so fún délé yìí ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni tó sì léwu nínú gbàgbọ́ kẹ́ ẹ fi tì sọ́dọ̀ ẹnìkan pé ó mọ ọjọ́ tí ó kù ó sì kọ́ kárí pé ìjọba ìlú òun kù wallahi kò sí ẹ̀dá rárá àtọ̀ so gẹ́gẹ́ bí mo ti sọ Allah bẹ́ẹ̀dà yóò jẹ́ kẹ́ rí pé n ta sọ yìí nà sí àlàfi ṣe fún yín ẹni bá mi pé n tẹ́ sọ yẹn n tó wù ládùn òfin Allah bẹ́ẹ̀dà ni tá a gbọ́dọ̀ fi tì sọ́dọ̀ ẹ̀dá kankan Allah bẹ́ẹ̀dà ní nǹkan ló ní mọ̀ nípa rẹ̀ náà.